Kwankwaso níbírè ò dìgbì ló wà nínú ẹgbẹ́ NDC ọ̀sà. Ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ti tako ìròyìn kan tó ń lọ káàkiri pé olùdíje fúnpò igbákejì ààrẹ ẹgbẹ́ náà sẹ́nitọ́ Alhaji Rabiu Kwankwaso ti halẹ̀ láti kúrò nínú ẹgbẹ́ náà nítorí èdè àìyedè lórí yíyan àwọn olùdíje ní ìpínlẹ̀ Kano. Akọ̀wé ìpolongo ẹgbẹ́ náà ọ̀sà director ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí irọ́ àti àkíyèsí àwọn oníròyìn tí wọ́n fẹ́ ba orúkọ ẹgbẹ́ náà jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò kan lórí ìkànnì Arise Television ní alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé, director sọ pé Kwankwaso kò fi ìgbà kankan sọ pé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ náà. Gẹ́gẹ́ bí ó ṣe wí, kò sí àkókò kankan tí olórí wa Kwankwaso ti halẹ̀ pé òun yóò kúrò nínú ẹgbẹ́. Gbogbo àwọn oníròyìn bẹ́ẹ̀ jẹ́ àhesọ àti irọ́ àwọn ènìyàn tí wọ́n ń gbìyànjú láti ba orúkọ ẹgbẹ́ náà jẹ́, a sì mọ ibi tí wọ́n ti wá. Àwọn ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn àwọn ìròyìn tó sọ pé inú Kwankwaso kò dùn pẹ̀lú àwọn àyípadà tó wáyé nínú àkójọpọ̀ àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Kano. Àríyànjiyàn náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí NDC yá àwọn orúkọ kan nínú àwọn olùdíje ti ẹgbẹ́ Kwankwasia tó jẹ́ ẹgbẹ́ òṣèlú Kwankwaso tẹ́lẹ̀ rí ti fi ránṣẹ́. Nínú àtẹ̀jáde kan tí alága NDC nípínlẹ̀ Kano Hussaini Mariga fọwọ́ sí, ẹgbẹ́ náà sọ pé àwọn àyípadà náà ni wọ́n ṣe láti tẹ̀lé àdéhùn pínpín ipò àti ó wà láàrin ẹgbẹ́ Kwankwasia àti àwọn àgbà ẹgbẹ́ NDC nípínlẹ̀ náà. Lábẹ́ àdéhùn náà, ẹgbẹ́ Kwankwasia ní ìdá 80 nínú 100 àwọn ipò àti tíkẹ́ẹ̀tì ìdìbò, nígbàtí ẹgbẹ́ NDC tó wà tẹ́lẹ̀ gba ìdá 40 nínú 100. Síbẹ̀, àwọn adarí ẹgbẹ́ náà sọ pé kò sí irú ìhàlẹ̀ bẹ́ẹ̀ rárá. Wọ́n ní sì ní àwọn ìjíròrò lọ́wọ́lọ́wọ́ láti yanjú gbogbo àwọn èdè àìyedè tó bẹ́ sílẹ̀.